Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Kúdẹ̀tì. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi, ẹ kú dédé wò yìí níbikíbi tí bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Kúdẹ̀tì apá kejì. Ta ni òṣèré àti wípé kí ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Kúdẹ̀tì? Ṣé storyline fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù ni? Ṣé graphics fíìmù náà kò lẹ nífẹ̀ẹ́ sí jù tàbí àwọn òṣèré tí wọ́n kópa nínú fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù? Ẹ tẹ̀ sí comment section ká lè mọ nǹkan tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù náà àti wípé òṣèré wo lẹ tún nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Kúdẹ̀tì. Ẹ tẹ orúkọ òṣèré náà àti ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré náà. Ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Ṣùgbọ́n mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù Kúdẹ̀tì. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí, ó tún dọjọ́ mi ọjọ́ rí, ó dìgbà.